Nki Ṣẹ̀kí ẹ dákun tá sọ pé Ṣẹ̀kí máa wà àlìjánnà tẹ́lẹ̀. Tá sọ pé no jẹ́ kí n dárúkọ wèrè yẹn. Tá sọ pé Saheed Shittu máa wà àlìjánnà. Tá sọ pé Saheed Shittu máa wà àlìjánnà. Wallahi tallahi summa billahi la ilaha illa aqsam bi rabbil kaaba. Wallahi Saheed ò ní wà àlìjánnà. Saheed Shittu ò ní wà àlìjánnà àti gbogbo àwọn tó bá tẹ̀lé. Saheed Shittu àti gbogbo àwọn tó bá tẹ̀lé iná jahannama gbogbo wọn lọ. Bí isinillahi bi qudratillah. Tá sọ wọ́n wà àlìjánnà. Ìyá sọ pé òun ní wà àlìjánnà wá ń ju ẹ lójú. Ṣó tó ṣe àlùjánnà ni. Ìyẹn tó ṣe àlùjánnà. Èèyàn kan wà tún ní kun lọ́wọ́ òun náà máa wọ jahannama. Alhamdulillah. Adúpẹ́ fún Allahu ọba dídáwà. Àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Allahu subhanahu wa ta'ala àti orí àlè ìjẹta rẹ̀ àti ọlá rẹ̀ kó máa bá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, kó máa bá wọn ará rẹ̀ kó sì máa bá wọn sàhábà rẹ̀. Ẹ̀yin ọmọ yàwá nínú Islam lórí sunnah Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, akira wa ikú assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ní dédé àsùbá yìí, so ni wọ́n fi ọ̀rọ̀ ọ̀kan lọ́mọ yìí wọ́n fi ránṣẹ́ sí mi. Àbí Allah bá yẹ́dà kó má ṣàbá wá fi arákùnrin yìí kó má ṣàbá wá fi mọ̀nà. Kí Allah bá yẹ́dà bá wá tọ́ sọ́nà. Kí Allah bá yẹ́dà má ṣàbá wá fi ẹsẹ̀ rẹ̀ lé orí ojú ọ̀nà òdodo. Bẹ́ẹ̀ náà, Saheed Shittu náà tó já sí wípé ọ̀rọ̀ yìí náà kan kí Allah bá yẹ́dà má ṣàbá wá tọ́ wọn náà sọ́nà. So ṣe rí eléyìí tí ọ̀kan lọ́mọ ṣe yìí. So ń fi hàn náà bákan náà ipe ìjà ọ̀kan lọ́mọ so pẹ̀lú Saheed Shittu kìí ṣe ìjà ẹ̀sìn ni wọ́n jọ ń jà, kìí sọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n jọ ń fà. Oye tó bá já sí pé ọ̀rọ̀ ẹ̀sìn ni tó já sí pé ìmọ̀nà òun lẹ́jọ́ fẹ́ bára yín ṣàlàyé tẹ́fi mọ̀nà, oye kò yẹ kó débi pé lágbájá ò ní wà àlìjánnà. So bẹ́ẹ̀ sì jọ wà àlìjánnà ló yẹ kẹjọ sánà. Oye èyí tá fẹ́ wá sọ yìí a sọ in favor Saheed Shittu nítorí pé ó ti so papọ̀ mẹ́sìn. Oye ní tí ọ̀kan lọ́mọ tí ó ṣe kíni tó ṣe yìí. So ìfẹ́ bá Allah bá yẹ́dà dá ẹjọ́ tí èèyàn ò mọ̀ bọ́yá in tá Allah bá yẹ́dà ó dá lẹ́jọ́ nìyẹn àbí bẹ́ẹ̀ kọ́. So at-ta'alli ala Allah, ìbúra dẹ́jọ́ fún Allahu azza wa jal lórí àwọn ẹ̀dá rẹ̀. So ẹ máa nínú ẹ̀sìn wa lára ń tà máa ń sọ náà nìyẹn. Ta ló fẹ́ ṣàlàyé ẹ̀sìn fún àwọn wọ̀nyí, àwọn kan lọ́mọ yìí, ta ló fẹ́ ṣàlàyé ẹ̀sìn fún wọn yégéyégé tí wọ́n fi gbàgbọ́ yìí gbogbo àwọn nǹkan yìí. So ìkan náà àwọn sàhábà Nabi radiyallahu anhum tá mà sí Jundub radiyallahu anhu, hadith náà bẹnu Muslim, ó gbégbà wáyé pé haddatha Rasulullah sallallahu alaihi wasallam anna rajulan qala wallahi la yakfiru Allahu li fulan. Ipe Ànábì sallam ó bá wọn sọ̀rọ̀ ipe arákùnrin kan bẹ tó já sí wípé ó sọ ipe òun búra lóko Allah bá yẹ́dà ipe Allah bá yẹ́dà ò ní foríjìn lágbájá, ipe Allah bá yẹ́dà ò ní ṣe kíni kò ní ṣàforíjìn fún lágbájá. Ẹni tí Allah bá yẹ́dà ò bá sì foríjìn, definitely Allah bá yẹ́dà yóò fi àná jẹun tọ̀hún. Oye so Ànábì sallam wá sọ pé wa inna Allah qala, ipe Allah bá yẹ́dà wá sọ pé man dhal ladhi yata'alla alla aghfira li fulan. Ipe talẹ́ni náà tí ń búra ipe èmi ò ní foríjìn lágbájá tó jẹ́ ẹrú mi. Allah bá yẹ́dà wá sọ pé wa qad ghafartu li fulan, ipe mo sì ti ṣàforíjì fún lágbájá tí ó sọ pé òun Allah bá yẹ́dà ò ní ṣàforíjì fún. Wa ahbattu amalak, ìwọ tó wá sọ pé wallahi Allah bá yẹ́dà ò ní foríjìn lágbájá, Allah bá yẹ́dà wá sọ pé mo sì ti bà iṣẹ́ tirẹ̀ jẹ́, ìwọ ni ní ṣàforíjì fún. So kayfa bika yawm al-qiyamah ya ọ̀kan lọ́mọ. Ìrẹ́ ọ̀kan lọ́mọ bó ní ó ti rí fún ẹjọ́ mi al-qiyamah tó bá wá tí Allah bá yẹ́dà wá sọ pé Saheed Shittu máa lọ sí àlìjánnà o, ìrẹ́ ọ̀kan lọ́mọ máa wọ̀ náà lọ. Kí ló dé tó ń bá Allah bá yẹ́dà dá ẹjọ́ tó mọ̀ bí Allah bá yẹ́dà ó ti dá. So ara ìmọ̀ kan nìyẹn o. So lára ń tàn sọ pé ìmọ̀ kan ò dá nìyẹn. Wọ́n wá sọ̀rọ̀ tàì sọ̀rọ̀ nísìn, ó gbé máìkì, ó gbé fóònù síta, ó bẹ̀rẹ̀ sí ṣe so lisanul ulama, lisanul ulama, lisanul ulama, lisanul ulama. So ara ń tàn sọ nìyẹn o. So ẹ̀yin tẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn yanjú tẹ́ mọ̀ nǹkan tẹ́sìn sọ, ẹ̀yin lẹ́fẹ̀ẹ́ gbéra yín síwájú pé ẹ tó nǹkan, ẹ jẹ́ nǹkan, ẹ̀yin lẹ́fẹ̀ẹ́ gbéra yín síwájú pé ẹ fẹ́ dáàbòbò ẹ̀sìn.
so Saheed Shittu lè ya gíran rẹ̀, ó lè ya aláǹpa bó wọ́n ṣe máa ń pè, ó lè ya alágbàákò ọmọ bó ṣe ya yẹn o oye. Àmọ́ so kò yẹ kó débi pé Saheed Shittu ò ní wà àlìjẹ́nà. So mọ ẹni tí ó kẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ lọ́la, àwa gan náà ò mọ̀. So eléyìí dédé ni tá a máa ń ṣe pẹ̀lú àwọn èèyàn. A lè torí pé bóyá Saheed Shittu ó ya ẹnìkan tó rí rẹ̀ ò pé oye, ká wá fàyè gba yín láti fi dá in tí ò yẹ kẹ́ dálẹ̀ kẹ́ wá dálẹ̀ tó sì lè kó báyìí náà. Òun náà la sọ fún yín nísìn. Bó o ní tó bá di yọ́mọ̀ àlùkìyámà Allah bá yẹ́dà bá sọ pé kẹ́yìn máa lọ sínú náà kí Saheed Shittu máa lọ sí àlìjẹ́nà, bó o ní ó ti rí lára yín, inú yóò lè dùn. Tọ́ tí Saheed Shittu bá wá túbá ń bi èyíkéyìí ń tẹ̀rù pé bóyá wọ́n ń ṣe ń kọ́ tẹ́yìn ò mà ipò ti túbá ń kọ́, so ẹ̀rí pé ti dá wàhálà síra yín lọ́rùn. Ẹ̀rí pé ti dá wàhálà síra yín lọ́rùn. So ẹ wá sọ pé iṣẹ́ àlìjẹ́nà ò ní ṣe, ó ṣe kò ṣe yóò ní iṣẹ́ àlìjẹ́nà tí ń ṣe oye. So ẹ lè mọ ń tẹ́ ẹjọ́ ń fà láàrin ara yín tẹ́ fi rí pé aburú lẹ́jọ́ ń ṣe o. So in tí Saheed Shittu ń ṣe láburú lọ́dọ̀ wa, so oye, so ó lè yàtọ̀ sí in tí ń ṣe láburú lọ́dọ̀ yín. So torí in tẹ́ ẹjọ́ ń fà kì í sọ̀rọ̀ ẹ̀sìn rárá àti rárá, ẹ kàn jọ ń dáwèrè ilẹ̀ fúnra yín ni, sọ̀rọ̀ ara yín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oye. So nǹkan yẹn kò dá, yóò dákẹ́ túbá kò ń bẹ̀. So yóò dákẹ́ túbá kò ń bẹ̀. So nítorí kí kọ́rọ̀ yín má bàa dàbí ẹni tí Ànábì sálàmù sọ pé ó búra pé Allah bá yẹ́dà ò ní foríjìn lágbájá, tá Allah bá yẹ́dà wá foríjìn tó wá báṣẹ́ tó ń jẹ́ tó wá fi sínú náà. So nasiha làwa ń ṣe fún yín. Barakallahu fikum.